Gold ọmọ akéwùgbẹ́rú mo tún dé. Adamallahu ayatashi. kí ni nǹkan tí mo bá dé lẹ́nìí ó kọ́ mi lóminú ọ̀rọ̀ Yorùbá fẹni tó ní làákàyè tó bá ronú títí a sì mú mi jẹ́ jáde lójú èèyàn. Allah. ìran tí àwọn ìran yòókù ń wò bí ìran tó lajú tó jẹ́ pé majority bá ṣe àńdú ọ̀rọ̀ bí ìgbà tá lajú la máa àńdú ọ̀rọ̀. ọba tó dá wa ó dá wa níran ìran ó dá wa lẹ́bí ẹbí. Ọlọ́run dá nǹkan méjì kan nítorí àwọn ìdí méjì. Ọlọ́run dá ojú wa kò jọra wa. bẹ́ẹ̀ bá ti rí ẹni tí kì í ṣe Yorùbá ìyẹn ní iṣẹ́ tí àwọn immigration tán lò wọ́n dá Yorùbá mọ̀ kódà bá jọra wa pẹ̀lú àwọn Haúsá wọ́n dá Ìgbò mọ̀ ó ní nǹkan kọ̀ọ̀kan tọ́lọ́run fi sójú wa tá a fi yàtọ̀. èèyàn dúdú yàtọ̀ sí òyìnbó yàtọ̀ sí Russia yàtọ̀ sí Amẹ́ríkà yàtọ̀ sí Chinese yàtọ̀ sí Lárúbáwá láàrin àwọn Lárúbáwá gan àwọn náà tó yàtọ̀ díẹ̀ lè ta àrọ́fù kálíbà dára wa ní fèsì wa fi yàtọ̀. Ọlọ́run wá dá kìíní kan Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní nínú àmì òun Ọlọ́run ló wà wà mí ní ayatihi khalqus samawati wal ard. Wa min ayatihi khalqus samawati wal ard. Quran chapter 30 verse 22. Wa ikhtilafu alsinatikum wa alwanikum. Inna fi dhalika la ayatin lil alamin. Ọlọ́run wà mí ní ayatihi. Among the signs of the existence of Almighty Allah, nínú àmì ìfọlọ́run lọ́wọ́ wal ardi. the wonderful creation of the heart and the heavens. ọ̀nà gbàyanu tí mo gbà dá sánmà àtilẹ̀ tí wọ́n jọra wọn àmì pé mi Ọlọ́run ni mo control Wa mi. ikhtilafu alsinatikum. ìyàtọ̀ tí ń bẹ nínú èdè ẹnu yín ahọ́n yín tó yàtọ̀ síra yín èmi Ọlọ́run ní kéde yín ọmọ jẹ́ ọ̀kan mo kápá kó jẹ́ pé èdè kan ni gbogbo yín sọ. Wa alwanikum. tí Chinese bá ń sọ̀rọ̀ àwa tá a jẹ́ Chinese nígbọ̀n kankan nínú tí ń wí àtọ̀ máa fi wọ́n rẹ́rìn wọ́n lè sọ pé wọ́n ti kálú ẹ̀dánù gan tí ò ní mọ̀ tí ó dẹ̀ máa fi wọ́n rẹ́rìn. bá Amẹ́ríkà bá ń sọ òyìnbó bọ́ọ̀ bá tẹ́tí dáadáa ìwọ tó gbé òyìnbó British ò lè gbọ́ nǹkan tí ń sọ. bẹ́ẹ̀ náà wà níran Yorùbá bọ́ǹdó bá sọ Yorùbá tiwọn ẹ̀wọ̀n tí ń jẹ́ Yorùbá Ìbàdàn Ọ̀yọ́ wọn àlìbọ̀ o. bí Ìjẹ̀bú bá da èdè wọn sílẹ̀ ó bọ́ síbò kí lọ́ọ̀yọ́ mọ́gbọ́n nǹkan tí wọ́n sọ. wà mí ní ayatihi nínú àrísàmì Ọlọ́run lè dé yín tí ò jọra wọn o. Wa alwanikum. kí ni nǹkan tí mo fẹ́ lò débẹ̀ ni wípé èdè wa ò jọra wa for one singular reason torí pé Ọlọ́run fẹ́ káṣírí ó lè wà bí ìran Yorùbá bá ń sọ̀rọ̀ tá a bá fẹ́ kí ìran mi ò gbọ́ tó bá gbọ́ èdè Yorùbá straight kò lè gbọ́ ẹ̀nà tó wà nínú ìran Yorùbá tó jẹ́ pé tí wọ́n bá ń sọ ẹ̀nà Yorùbá gan tó jẹ́ pé gan yóò máa wò ní pé kí ni wọ́n wí bí ìran Ìgbò bá ń sọ̀rọ̀ tá a bá fẹ́ kí ìran mi gbọ́ kódà bó gbédè wọn tó lọ́nà mi tí wọ́n gbé bá àwọn Lárúbáwá lájà Lárúbáwá pọ̀ gan yàtọ̀ fún Fúsá èèyàn díẹ̀ lókùn ti ń sọ Fúsá nílẹ̀ Lárúbáwá o àmì yàrá kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn gédégbé nítorí ká lè bá a ní àṣírí káṣírí lè wà kí ìran kọ̀ọ̀kan mọ̀ tú àṣírí ara wọn síta bíjà bá ń bẹ láàrin ara yín kẹ́ ẹ̀ dìbò ẹ má jẹ́ kára àtàrí níbi kí ara àtàwọn máa rí àṣírí àárín ara yín ló máa jẹ́ weaking point yín. Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ní Muhammadu Rasulullah walladhina ma'ahu Ashidda'u 'alal kuffari ruhama'u bainahum tarahum ruk'an sujada yabtaguna fadlan minallahi wa ridwana simahum fi wujuhihim min athari sujud ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل فأزله فاستغلظ فاستوى على سوقه يوجب السراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. ọ̀rọ̀ ní Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ọlọ́lá nàbí tẹ̀rí yẹn àṣírí àṣeyọrí ànábì rẹ̀ walladhina ma'ahu ànábì àtàwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n bá rí ẹni tí kò bá wọn ṣe ìsìláàmù wọn kì í ṣe pé wọ́n máa bá ṣọ̀tá tó bá gbé ọ̀tá wá a sì dá àwùjọ bá wọn lẹ́ni tó le jù wọn lọ ni wọ́n corporate tí wọ́n bá rí pé ẹni táwọn ọjọ́ jẹ́ nǹkan kan náà ní gbé ọ̀tá bọ̀ ìsinlẹ̀rì tí wọ́n corporate bí ìgbà tí ò sí dàrí láàrin wọn yìí ruhama'u bainahum wọ́n mọ̀ wá bora wọn láṣìírí wọ́n mọ̀ ṣàánú ara wọn wọn ní fẹ́ kára àtàwórí ẹ̀sìn àwọn ó kálukó kọ́fà ara ẹ̀ nínú ẹ̀sìn tó ní ààyè fún kápóra ẹni láṣìírí ó lẹ̀sìn Islam wà kò sí ìran tó perfect láyé tí ò sí èèyàn bú mbẹ kò sí ẹ̀sìn tí ò lé èèyàn bú lábẹ́ kò wá sí ìran tó bá tiẹ̀ lè sọ wípé èèyàn rere nìkan mo fẹ́ kó wà láàrin wa àfẹ́ èèyàn bú láàrin wa ìran yẹn ò ní grade ìran tó bá jẹ́ pé èèyàn rere ló pọ̀ jù èèyàn bú lọ ló dáa àmọ́ kò gbọdọ̀ sí láàrin wa ìran yẹn ò ní grade títí ayé bẹ́ẹ̀ náà wá lọ́rọ̀ ẹ̀sìn ẹni rí ọmọ bẹ́ẹ̀ nú ẹ̀sìn ẹni bú ọmọ bẹ́ẹ̀
kùránì ní thumma awratna al-kitaba alladhina istafayna min ibadina àwọn tí wọ́n jogún kùránì nígbẹ̀yìn wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi'idhnillah dhalika huwal fadlul nínú àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn tẹ́jọ́ jẹ́ mùsùlùmí yóò máa bẹ́nu wọn alábòsí pọ́nbélé ọlọ́run sọ pé kì í ṣe mùsùlùmí kò sọ pé kì í ṣe mùsùlùmí thumma awrathna al-kitaba òun náà jogun tírà zalimun li nafsihi alábòsí gédégbé yóò wà láàrin wọn muqtasidu ó ṣe bí díẹ̀ ó ṣe rere díẹ̀ yóò wà láàrin wọn wa minhum sabiqun bil khayrat àwọn tí wọ́n wà máa gba wájú níbi oore wọn ní tó nǹkan àwọn tó jẹ́ pé excellent ni wọ́n fẹ́ kí gbogbo nǹkan wọ́n rí wọn ní fẹ́ sẹ́ wọn ní fẹ́ wájú òbí ọlọ́run nú wọn ní parun jẹ wọn ní pàwẹ jẹ wọn ní pàájì jẹ wọn ní bọmọnìkejì nínú jẹ sabiqu bil khairat wáyé tọ́lọ̀ fi sabiqu bil khairat kan àwọn ni wọn ò ní pọ̀ tó nǹkan onígbà ẹlọ́wọ́ alátẹ tó bá lọ́ọ̀rì jìnnà nìkan ló fẹ́ kó kún gbà òun ìgbà rí òní kun ẹlọ́wọ́ gbogbo bí tí ń ta tẹ àyìnbáyé empty carton tí wọ́n fi páàkì ọjà lábẹ́ nítorí kó lè bá ga sókè empty nìsàlẹ̀ gbogbo òun tó bá ti lọ́ọ̀rì jìnnà nìkan lòun fẹ́ òun ọ̀fẹ́ fẹ́ẹ̀kì díẹ̀ lábẹ́ tàbí tó ní gbogbo fẹ́ẹ̀kì yẹn lòun fẹ́ run tí ò bá sí fẹ́ẹ̀kì ẹ̀ ní sáré mọ̀ wípé àwọn ọ̀daràn ayé ni wọ́n ń kọ́ ìjọba lọ́gbọ́n àwọn yẹn máa ń jẹ́ kíjọba ó lajú CCTV kámẹ́rà ẹ lọ wádìí tó gbédé ọ̀ràn dídá ni ló fi di pé bóun láṣẹ máa rí ti ń ṣẹlẹ̀ nígbà tá a bá sí bẹ̀ majority progress ayé ìjìrọ̀mù ló gbédé láti lè protect ara wa kúrò lọ́wọ́ ìjìrọ̀mù ni ló gbé majority progress ni ẹ lọ ka ìtàn kí ló gbé fóònù tá ń lò lónìí dé ìrònú progress ni bẹ́ẹ̀ tí ìrònú ká lè láṣìírí ó kún tó gbé fóònù dé nítorí náà ìran Yorùbá ó pa mí lẹ́kún ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ ìfẹ́ ló lọ fún Muhammad ìjọba ìjọba pàwọ́ ọ̀pọ̀ karùn-ún ìlànà fífẹ́ sí tí ó ṣe bọ́ kí la bá fífẹ́ sí tí ó dá kí la bá fífẹ́ sí tí ó dá kí la bá fífẹ́ sí tí ó dá kí la bá fífẹ́ sí tí ó dá. wọ́n pe arákùnrin kan ní sọ ibùsùn rìn nàbí yìí aláṣírí ànábì òní Udaifa ẹ̀yin mùsùlùmí ayé mọ́tà takọ́tọ̀ fi ìsìlámù báyìí. wọ́n tún lò yá ibadallah ikhwanu. kí ló dé tá kí ló dé tá a fẹ́ rí mi ara wa láti. ọlọ́run pè wá lórúkọ mi. sílẹ̀ ìsìlámù bẹ́ẹ̀ náà kò mọ́. ẹni ẹ̀sìn rẹ̀ ò pé ọmọ ẹ̀bẹ nínú wa látẹ́rẹ́ kábù náà tọ́ba kan náà tọ́ba gbogbo wa ò lè rí bákan náà ẹ̀sìn àwọn kan dáa tán ẹ̀sìn àwọn kan ò ní dáa tán àwọn kan ò ní lẹ́sìn pẹ́ẹ́pẹ́ tí wọ́n sì máa jórúkọ ẹ̀. sílẹ̀ ìsìlámù bẹ́ẹ̀ náà kò mọ́. kí ló dé tí ilẹ̀ Mẹ́kà Saudi Arabia lẹ́yìn pé tó bá ti lè ṣe tàṣáhùdù tí wọ́n yí pé ọsọ pé kò sọ lọ́n káàfi Allah wọn Allah rẹ̀ kọ̀ wá sí àjì. ẹ̀dẹ́ Saudi ni kẹrí àwọn tí wọ́n darun sílẹ̀ bí ọrùn dada tá à ń pè ní wòlíì bí tí wọ́n mọ̀ pé eléyìí Islam rẹ̀ ò fẹsẹ̀ lélẹ̀ lára Baitul Atiq ẹ̀rẹ́ ni tó yàtà tún sí gbogbo ara wọn àtúrí ẹ̀ lé lára Baitul Atiq ẹ̀rí ọkùnrin tó lóyè àrìndí wọn àtúrí ẹ̀ pa lára Baitul Atiq ẹ̀rẹ́ ni tó jẹ́ pé àádà tó gbé wọlé kò sí ti Islam síbẹ̀ wọn á dúró lórí níta Nábì ti sọ pé inni umirtu an uqatila an-nasa hatta yashhadu anna la ilaha illallah wa anna Muhammadar rasulullah fa idha fa'alu dhalik asamu minni dima'ahum fa amruhum ila Allah tí wọ́n bá ti lè ṣe tàṣáhùdù ó ti dèwọ̀ fún mi àìsàn níjà àmọ́ iná ní ọwọ́ ní àlìjẹ́nà ní fa amruhum ila Allah ìyókù kù sọ́dọ̀ náà. máa sàkóso fili ìsìlámù bẹ́ẹ̀ náà kò mọ́. mùsùlùmí ẹ̀jẹ̀ káàrọ̀ inú ìtì ń bọ̀ yóò rẹ́rìn ẹni tá a pè lálásírí ànábì Udaifa ànábì ló fàṣírí kan sí lọ́wọ́ kí ló dé tá ànábì ń fàṣírí sí yàn lọ́wọ́ tó bá wí ta ní òkú. ànábì ní àwọn kan bẹ nínú ìjọ mi tá àjọ ń bẹ láyé o mùnáfìkí ni wọ́n yìí náà ni wọ́n wọ̀ àjọ ń kírun ni àjọ ń gbàwẹ̀ ni kódà ìtì yọ zaka ń bẹ nínú wọn àmọ́ mùnáfìkí ni wọ́n ọ̀tá ìsìn ni wọ́n wọ̀ náà ànábì ọ̀jáde kó pè wọ́n ní mùnáfìkí fúnra ẹ̀ ó fi sí Udaifa lọ́wọ́ ni pé ìwọ ni mo fi sí lọ́wọ́ ó sì gbọ́dọ̀ sọ fẹ́nìkan. Umaru nígbà tó gba ìjọba tó tawalla hamoro Islam shuhun Islam nígbà tó tawalla ẹ̀ tó gbàjọba tó ń bẹ lápàṣẹ ó trọ́bù Udaifa títí sọ fún mi ọ̀rẹ́ mi àwọn wọlé ànábì pé ní mùnáfìkí kò wí jáde kò wí kankan jáde nígbà oṣù tó dé lẹ́fù kan ló wá bẹ̀rẹ̀ pé ọjà sẹ́mi ò sínú ẹni ànábì wí fún ọ ò sí ń bẹ̀ ìyẹn náà ti tó ní tó fi máa mọ̀ ní pé tí mùsùlùmí kan bá kú tí mo bá débẹ̀ kírun tá a jọ kírun sí la gbà pé mùsùlùmí gidi ni àmọ́ tó bá kú tí n bá débẹ̀ mo tẹ̀lé àyà Kùránì tó sọ pé wala tusalli ala ahadin minhum mata abadan ó gbọ́dọ̀ lọ kírun sí kan nínú wọn lára tí n bá ti jọ yín mo tẹ̀lé ọ̀rọ̀ ànábì ni o ànábì ti dáko ń tọ̀ wọn ìyẹn náà fi wá ń sọ́ta ni mùnáfìkì kí ló dé tá ànábì bò wọn láṣìírí láyé kí ló dé tá ànábì ò tú àṣírí wọn síta tó ànábì mọ̀ yìí pé tá a bá ń tú àṣírí ara wa síta society ó bàjẹ́ ẹ̀sìn ó bàjẹ́ Ọlọ́run tó ní wá gan ó bínú اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله ẹbẹ̀rù Ọlọ́run
ẹ má máa tún àṣírí ara yín má kì í jẹ́ kí ẹ̀sìn ó gòkè kò sí ẹ̀sìn tí ń fira wọn sẹ̀sìn láyé wọn kì í gòkè. sọ ibùsùn ìnàbí yìí Hudhaifa ẹ wo bó ṣe bọ́ àṣírí àwọn èèyàn ẹ wo bí ó ṣe tú àṣírí àwọn èèyàn jáde ṣé yìí má ní ìtura wájú táwọn yìí lọ kí ló dé tá a sọ̀rọ̀ àwàdẹ lẹ́sìn lórí. mọ́nà àjàgbọ́tò fèlèsè láàmì bẹ́ẹ̀ náà kò ní. wọ́n tún mú ya ìbádàlọ́ ìhìwánú. wọ́n tún mú ya ìbádàlọ́ ìhìwánú. Al-Qur'ani ni wala tanaza'u fatafsalu fatad'abu rihukum. واصبروا إن الله مع الصابرين. Al-Qur'ani ní ẹgbọ́ wọn àti ọlọ́ àkọ́kọ́ òfin fẹ́yìn mùsùlùmí ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé Qur'an ẹ tẹ̀lé àdìsí